ní òwú òtẹ́rù eléyìí tí yóò fi tanná ló mú dání. àríṣe láríkà àríkà bàbá ìrègùn ọ̀nàrẹ́bù adédèjì stanley ọlájídé òdìdí ọmọ tí ẹ̀yin ará ẹkùn ìdìbò àríwá ìwọ̀ oòrùn àti gúúsù ìwọ̀ oòrùn ìyún ìbàdàn north west and south west federal constituency ránníṣẹ́ lọ sí ìlú àbújá ó ti ń fàbọ̀ jẹ́ o. díẹ̀ lára àwọn ohun tí òdìdí ọmọ ti mú wálé lára rẹ̀ láti rí ẹ̀rọ amúnáwá transformer oní 300 kVA fáwọn èèyàn agbègbè kúọlá ní ward 12 nìbàdàn south west àti ní àbá ìgbìrà ní àdúgbò ọmọlólú lọ́yọ̀ọ́ estate eléyìí láti kásẹ̀ òkùnkùn birimubirimu ńlẹ̀ àti dídènà ìwà àìní ètò ààbò ládùúgbò lágbègbè gbogbo eléyìí tó mú láti pèsè iná orí títì street light sí agbègbè ìdí ìkan orí eérú àǹfààní ajé ègbé adéọ̀yọ́ road ìmọ̀lẹ́ fàlàáfíà college crescent àtàwọn bòmíì. lọ́pọ̀lọpọ̀ ìgbà béèyàn bá ń lérò ń gbà ti ṣe nǹkan àwọn nǹkan míì máa ń yọjú ló mú kí honourable stanley òdìdí ọmọ kó wò pé òun ti fẹnu sọ́ngbà kọrí pé òun ò ṣe honourable oníbọ̀ọ̀hò ṣùgbọ́n ìyà omi ń jẹ àwọn èèyàn ẹkùn ìdìbò rẹ̀ ó sì gbé ìgbésẹ̀ láti máa gbẹ́ bọ́ọ̀ sí wọ́ọ̀dù kọ̀ọ̀kan tó fẹ́ gbẹ́ yíká ìbàdàn north west south west. honourable òdìdí ọmọ jẹ́ ẹni tí ètò ẹ̀kọ́ jẹ lógún lọ́pọ̀lọpọ̀ eléyìí tó mú un láti ṣe àtúnṣe àwọn yàrá ìkẹ́kọ̀ọ́ iléèwé bíi ratibi primary school UMC tó wà ní òkè àdó àti pípèsè àga ìjókòó àti tábìlì ìgbàlódé eléyìí tí ó tó 450 ó dín mẹ́wàá 970 eléyìí tó pèsè sáwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìjọba ìbílẹ̀ ìbàdàn north west àti south west níbi tí a ti rí ratibi primary school UMC primary school àti st patrick's primary school eléyìí tó wà ní ẹkùn ìdìbò tí òdìdí ọmọ ń ṣojú. kò mà tọ́ síbẹ̀ pẹ̀lú èròǹgbà wípé ohun gbogbo tí àwọn ará ẹkùn ìdìbò mi ń fẹ́ mo ṣetán láti ṣe fún wọn. òdìdí ọmọ ó tún ronú ìrónilágbára fún àwọn akẹ́kọ̀ọ́ nípasẹ̀ àwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ pàápàá ta ayélujára eléyìí tí ó gbé gbọ̀ngàn ìkẹ́kọ̀ọ́ ayé òde òní tí wọ́n pè ní ICT Center sí àwọn iléèwé bíi Baptist High School tó wà ní Òkè Àdó lẹ́kùn ìdìbò ìjọba ìbílẹ̀ South West àti Ẹlẹ́yẹlé Secondary School tó wà ní ẹkùn ìdìbò North West níbi tí wọ́n ti ṣe gbogbo ibẹ̀ lọ́ṣọ̀ọ́ tó dúró rinkitin àti àwọn ohun èlò ìmọ̀ kọ̀ǹpútà lọ́tùn lósì fún àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn tí wọ́n bá fẹ́ kọ́ nípa ìmọ̀ kọ̀ǹpútà eléyìí tí ó sì jẹ́ pé tí a rọ̀bà ní gbogbo ohun tí wọ́n kó síbẹ̀ fún ìkẹ́kọ̀ọ́. bákan náà ẹ̀wẹ̀ ó tún ronú ìrólágbára fún àwọn ọ̀dọ́ láti pàṣẹ kíkọ́ wọn bí wọ́n ti ṣe ń pèsè ọ̀dà bẹ́ẹ̀ ó sì tún fún wọn ní owó láti máa fi lọ dọ́gbọ́n tiwọn kò tọ́ síbẹ̀ o. ẹlẹ́yinjú àánú eléyìí tí àwọn ará ẹkùn ìdìbò ìbàdàn north west south west federal constituency tí wọ́n rán lọ sí ìlú àbújá ó wò wípé ẹni tí ó bá ń fúnni lẹ́ja jẹ kò ṣe ni lóore ẹni tó kọ́ ni bí wọ́n ti ṣe ń pa ẹja gangan lọ̀gá lára rẹ̀ ló ti gbé ìdánilẹ́kọ̀ọ́ lórí ohun ọ̀sìn ẹja sílẹ̀ fún àwọn èèyàn láti ẹkùn ìdìbò rẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ tó wà fọ́rọ̀ ohun ọ̀gbìn ní ìlú àbújá ọ̀nàrẹ́bù adédèjì stanley ọlájídé òdìdí ọmọ eléyìí tí ó ṣàkójọpọ̀ ogunlọ́gọ̀ àwọn èèyàn láti ẹkùn ìdìbò rẹ̀ tí wọ́n sì kọ́ wọn nípa ọ̀sìn ẹja àti bí wọ́n ti ṣe lè gbèrú sí lílànà ọ̀sìn ẹja níbi tí wọ́n sì kẹ́kọ̀ọ́ tí wọ́n yege bákan náà ó pèsè ohun èlò eléyìí tí wọ́n fi bẹ̀rẹ̀ láti dá dúró ní tara tiwọn kò tọ́ síbẹ̀ o ó tún ró wọn lágbára nípasẹ̀ gbígbé owó fún wọn ní ohun ọ̀sìn ẹja àti àwọn nǹkan míì. òkìtì eléyìí tó wá fa họ́wùhọ́wù látẹnu àwọn tí ò ní kan ṣe láwùjọ tí wọ́n fi ń tàbùkù òdìdí ọmọ wọn ò mọ̀ pé èyí ò kí ń ṣe àkọ́kọ́ ta níbi tí ó ti ṣe àwọn ìrónilágbára lọ́lọ́kọ̀ òjọ̀ kan àmọ́ o gẹ́gẹ́ bí ẹni tí ó ní ọgbọ́n àtinúdá tó sì tún mọ ohun tí ó yẹ kí ó ṣe lásìkò pẹ̀lú ìjíròrò àti ìfikùnlukùn pẹ̀lú àwọn èèyàn ẹkùn ìdìbò rẹ̀ ló tún bojú wò ó pé bí a bá fẹ́ ṣènáwó a ó rẹran
bá a fẹ́ ṣèyàwó a ó rẹran, bá a fẹ́ sọmọ lórúkọ a ó rẹran, kódà ohun tí à ń jẹ lẹ́ran ní àdúgbò kọ̀ọ̀kan ó kọjá kéèyàn sọ pé gbẹnusọ̀ fún àwọn tí wọ́n fi ẹran sísìn ṣe okòòwò. Eléyìí tí ó ní òun ṣe àwọn nǹkan tóun ṣe nípasẹ̀ ìfikùnlukùn gbígbọ́ látọ̀dọ̀ àwọn èèyàn tóun ṣe ojú wọn ni. Eléyìí tí ó sì ní ìfikùnlukùn gbogbo ìgbésẹ̀ ìrónilágbára ni ìdánilẹ́kọ̀ọ́ tóun ń gbé kalẹ̀ lórí ohun tí àwọn èèyàn tí wọ́n rán òun lọ sí ìlú Àbújá tí wọ́n ń béèrè fún ni. Kò yọ ti ọmọdé kò yọ tàgbà sílẹ̀, eléyìí tí ó kó àwọn obìnrin àti àwọn opó ní àti ẹkùn ìdìbò rẹ̀ tó kó wọn papọ̀ láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí bí a ti ṣe ń ṣe ọ̀sìn ẹranko, eléyìí tí wọ́n wá láti ìlú Àbújá ní abẹ́ iléeṣẹ́ tó ń rí sóhun ọ̀gbìn àti ìdàgbàsókè ìgbèríko tí wọ́n sì wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ogunlọ́gọ̀ àwọn obìnrin, opó àti àwọn omidan àti àwọn tí wọ́n wà nílé ọkọ, eléyìí tí wọ́n sì kọ́ nípa bí wọ́n ti ṣe lè sin ọ̀sìn ẹran kí wọ́n lè fi máa gbọ́ bùkátà ní tara tiwọn láì wo tọwọ́ ẹnì kankan. Bẹ́ẹ̀ wọ́n ní àdá jẹ́ iṣẹ́ tòun tàbùkù ló mọ́ mú dání. Gbogbo ìgbésẹ̀ odidi ọmọ ló lọ ní ìtọ́ni ohun tí àwọn ará ẹkùn ìdìbò rẹ̀ tí wọ́n ń béèrè fún. Wọ́n ní kò wá tí ì tán o, ó kù báyìí nìbọn ń ró. Díẹ̀ lára ohun tí ó ti gbé ṣe gẹ́gẹ́ bí aṣojú tó lọ láti ẹkùn ìdìbò Ìbàdàn North West South West Federal Constituency ní ìlú Àbújá rèé.